Assalamu alaikum, ẹ káàbọ̀ padà. Ohun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí náà ni dọ̀míru nasbi al-muttasil, arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ násìbù tí sì máa ń so papọ̀ mọ́rọ̀. Huwa ma yahillu mahalla nasbin, òun lèyí tí máa ń wà láàyè ẹ̀wọ̀ násìbù aw jarrin, máa ń wà láàyè ẹ̀wọ̀ násìbù tàbí ẹ̀wọ̀ jarri títí àníyàn o. Àmọ́ dọ̀míru nasbi náà la máa ń pè. Ghayra mustaqillin bi nafsihi, ní tí ò ní dádúró fúnra rẹ̀, fi'li ló máa so papọ̀ mọ́ tiẹ̀. Fil kalam, nínú gbólóhùn. Yashmulu dọ̀míru an-nasbi al-muttasil ma ya'ti, arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa wà láàyè ẹ̀wọ̀ násìbù tí sì máa ń so papọ̀ mọ́rọ̀ ó kó nǹkan tí ń bọ̀ wáyé sínú. Hu, huma, hum, ha, huma, hunna, ka, kuma, kum, ki, kuma, kunna, ya, na, nam. Idah, hu lil ghaib, fọ́kùnrin kan tí ò sí níbí. Daraba, fẹ́ mú daraba wá. Àpẹẹlẹ báyìí nísìnyí àyẹ̀wò násìbù ni. Mọ́sálà nígbà àwọn àpèjúwe tí mo ti mú wá bí náhàwù ń gbà yẹn. Àwọn bí daraba zaidun amran mathalan, aw daraba zaidun shakiran mathalan, alápèjúwe ni o. Ẹ dájú kọ shakiru. Shakiru ni ẹni tí wọ́n lù. Ẹ wá fẹ́ dárúkọ rẹ̀, ẹ fẹ́ lo arọ́pò orúkọ fún wípé wọ́n lù ọ́. Tayyib. Sẹ́yìn pé arọ́pò orúkọ rẹ̀ ní àyẹ̀wò raf'u anta ni. So tó bá ti wá dé ipò ẹ̀wọ̀ násìbù bẹ́yẹn, anta yẹn máa yí padà. Kì wá ṣe daraba anta, daraba mathalan wá pé zaidu ló nà. Daraba zaidun anta, kò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́. Kò ní jẹ́ anta mọ́. Ó ti yé ń sìn. So nǹkan míì ló máa jẹ́ n tí à ń lò fún ní àyẹ̀wò násìbù. So n tí ó ń rọ́pò anta ní àyẹ̀wò násìbù báyìí nísìn, òun náà ni kaf fatia ka, ó máa wá di darabaka. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan tí ò sí níbí báyìí. Mathalan shakiru, zaidu na shakiru. Ẹ wá fẹ́ dárúkọ ẹni tí zaidu náà, ẹ fẹ́ dárúkọ shakiru yẹn gangan. Àmọ́ ọ̀rọ̀ kan kì í sùn lẹ́ dájú kọ. Ó ti di third person singular. Ó ti yé báyìí nísìn. So ohun tẹ́ máa lò fún náà ni hu yìí. Ó máa wá di darabahu shakirun. So daraba, ẹ máa so daraba yẹn, iṣẹ́ tí zaidu ṣe yẹn, ẹ máa so mọ́ maf'ulun bihi tó jẹ́ dọ̀míru nasb al-muttasil. Òun náà ni hu. Ó máa di daraba pẹ̀lú hu. Yóò wá di darabahu. Ẹ ṣe wá dárúkọ ẹni tó nà. Ta ló nà? Ṣé zaidu ni? Zaidu. Tọ́ darabahu zaidun. Zaidu nà. Ó ti parí. Ó ti yé. Naam. Ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni huma, fáwọn àwọn ọkùnrin méjì tí ò sí níbí. Daraba pẹ̀lú huma máa di darabahuma. Ẹ tún máa dárúkọ ẹni tí ó ṣiṣẹ́ yẹn. Lẹ́yìn ìgbà tí ẹ bá ti so dọ̀míru nasbi al-muttasil papọ̀ mọ́ iṣẹ́ rẹ̀. Iṣẹ́ tó dá lé lórí. Yàní daraba pẹ̀lú huma. Tẹ́ ti so papọ̀ mọ́ tán. Tó ti wá di ẹyọ kan. Ẹ ṣe wá mú fa'ilu rẹ̀ wá. Ta ló nà? Ta ló ṣiṣẹ́ yẹn? Shakiru. Darabahuma shakirun. So ti yé ń sìn. Tayyib. Hum lil ghaibin. Daraba pẹ̀lú hum. Ó di darabahum. Ha lil ghaiba. Darabaha. Ẹ ti ń kà báyìí nísìn. Huma lil ghaibatayn, fáwọn obìnrin méjì tí ò sí níbí. Darabahuma. Hunna lil ghaibat, fáwọn obìnrin tó pọ̀ tí ò sí níbí. Darabahunna shakirun. Shakiru náà wọ́n. Ka, irú ilé tí mo mú wálẹ̀ kan yẹn. Ka, ìwọ. Darabaka zaidun. Zaidun náà. Kuma, fún àwọn
ọkùnrin méjì tá a dájú kọ dọ̀rọ́bà kúmà kúm fáwọn ọkùnrin tó pọ̀ tá a dájú kọ dọ̀rọ́bà kúm kì fóbìnrin kan tá a dájú kọ dọ̀rọ́bà kì ẹni dọ̀rọ́bà kì zaidun náà kùmà fáwọn obìnrin méjì tá a dájú kọ dọ̀rọ́bà kúmà kúnnà fáwọn obìnrin tó pọ̀ tá a dájú kọ lil mukhatabat dọ̀rọ́bà kúnnà nasọ̀rọ̀ kúnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yá yìí lil mutakallim fẹ́mi tí mò ń sọ̀rọ̀ títí ẹnìkan ló wá yàtọ̀ mí báyìí. n tó dẹ̀ jẹ́ kó yàtọ̀ náà ni pé kí ni o yá yìí ń tiẹ̀ tó bá fẹ́ so papọ̀ mọ́ fíìlì ń tiẹ̀ núnù kan bẹ à ń pè ní núnù wìkọ́ọ̀yà núnù ìdáàbòbò àwọn ní èdè gẹ̀ẹ́sì a lè pè níbi shock absorber ó ti yé lórí pé tá a bá ní ká so yá yìí papọ̀ mọ́ fíìlì ní mubasharatan kò ní ṣe pé àbí kí ó jẹ́ pé pípé rẹ̀ mọ́ lágbára díẹ̀ àwọn lábàá dẹ̀ ní wọn ìfẹ́ nǹkan tó bá lágbára púpọ̀ ní tó bá ti dé máa wúwo lẹ́nu àbí nǹkan kan wọ́n máa ń sá fún ni. ìdí èyí ni wọ́n máa ń mú núnù ìkọ́yà yìí wá wọ́n so papọ̀ mọ́ yá yìí so wọ́n kọ́ so papọ̀ mọ́ fíìlù yẹn kí n mú wá dọ́rọ̀bà abẹ́ so yá ò mọ́ dọ́rọ̀bà lélẹ̀ báyìí nìsín afẹ́ so yá àpapọ̀ mọ́ ẹ gbọ́dọ̀ mú núnù ìkọ́yà yẹn wá láàrin ó gbọ́dọ̀ dá láàrin kó máa jẹ́ òǹgbẹ́fọ̀ láàrin dọ́rọ̀bà àti yá tó ti yé báyìí nìsín so yá yẹn núnù yẹn dẹ̀ ní òun máa gba kẹsìrọ̀ ní tiẹ̀ ní lórí pé yá kẹsìrọ̀ ló máa ń bá ṣiṣẹ́ tó ti yé nsìn so yóò wá di dọ̀rọ̀bà ní dípò kó jẹ́ dọ̀rọ̀ bí láti pé kò tiẹ̀ dùn létí àmọ́ dọ̀rọ̀bà ní so nínú ìkọ́yà yẹn insurance ẹ ó ti gbé yá yìí dọ̀rọ̀bà ní zaidun náà mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́yìb èyí tó kọ́yìn bẹ́ẹ̀ náà ni ná lil mutakallimin fáwọn àtàkùn tá à ń sọ̀rọ̀ dọ́rọ̀bà pẹ̀lú ná ó di dọ̀rọ̀bà ná zaidun náà wá. naam at-tadrib مثل ل5 من ضمير النصب المتصل في جمل مفيدة mú àpèjúwe wá fún 5 nínú àwọn arọ́pò orúkọ tí máa ń wà láàyè ọwọ́ násíbù tí máa ń so papọ̀ mọ́rọ̀ nínú àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ṣe àǹfààní. Assalamu alaikum.